بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وإن يريدوا أن يكفروك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم إلى من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وإن يريدوا أن يكفروك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم إلى إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم
sadaqallahu al-azim. La ilaha illallah, Muhammadur Rasulullah. Bismillah imana na'usu nirana salatullah salamullah li khairin nasi hadinana ala ashabi jamu'a وسد المجد ركانا وتابعينهم أدات يكون هجرانا بهم يا علي لا يؤي فطول عمر سليمان بإرث أبو يا ربي لهذا القرن سلطانا بهم يا علي لا يؤي فطول عمر مولانا صلاة الله سلام الله لخير الناس هدينانا لا إله إلا الله محمد رسول الله سيدنا رسول الله اللهم صل على سيدنا محمد الفاتح لما وقلك ولا آتم لما وكان نازل لك ملاك ولا دلاسرات مساكين وأهلا أهلي أكرم له الحسين سبحان ربك رب العزة عما يصفون السلام على رب العالمين. أريت منا إلى رحم مولانا الدكتور الآلة علي مسكين بالله. يا الله يا طه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي بالما سبق ناتر العاقب بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. قبا الشيخ حامد تيجاني رضي الله تعالى عنه. قبا بابا مولانا الشيخ الحاج إبراهيم النياز رضي الله تعالى عنه. قبا بابا صاحب الإدراك فضيلة الشيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. قبا بابا تياترفو tí wọ́n wálé ayé tí wọ́n ṣayére tí wọ́n sì kó ń bẹ̀ dáadáa tí wọ́n síra ní láfíà. Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Niyaz Allahu ta'ala anhu. wọ́n ní wọ́n bí Mọ̀lánà Sheikh Ibrahim wọ́n bí wọ́n léèrè níjọ́ kan. wọ́n ní inú àwọn àti Sheikh Usman bin Fodiye. أيدكم الله بنصره. ẹ̀dí Allahu ta'ala anim. Adi Allahu ta'ala anhu. wọ́n béèrè yìí pé ta ni ọ̀gá ta ló jura wọn lọ Sheikh Ibrahim lójú Usman bin Fodiye lọ ní àbí Sheikh Usman bin Fodiye lójú Sheikh Ibrahim lọ. حياكم الله. Sheikh Ibrahim ẹ̀dí Allahu ta'ala anim. ìdáhùn tí Sheikh Ibrahim fi adáhùn jọ náà
lọ́gbìn ìgbà tá a ti mọ̀ yí pé ṣé Usman bùnú fódíẹ̀ nínú tàn pẹ̀lú Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu Abul Hasani As-Sharif Tijani àgbà pẹ̀lú Usman bùnú fódíẹ̀ wọ́n jọ lọ sáàmà níní. Ayadakumullahu bi nasrihi. àkókò kan náà ni wọ́n jọ ṣe dáwọ́là wọ́n sì ń bi iṣẹ́ Usman bùnú fódíẹ̀ ńjọ́ náà ẹgbẹ́ nínú gbà yìí ọ̀la bíṣẹ́ Usman bùnú fódíẹ̀ sí harata talọ̀gá iṣẹ́ Usman bùnú fódíẹ̀ wá ń dáhùn ọkọ̀ tíra náà lédè Fílàní ọlọ́ọ̀ni sálábà pàdé tíra náà. Ayadakumullahu. tó fi fèsì pé gbogbo àwọn pátápátá àwọn ń bẹ lábẹ́ wàlí kan tí ń jẹ́ àgbà habli wàlí Sheikh Tijani Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. ó fi bọ́ àyèyàn lẹ̀ pèsè ojú àwọn lọ. sọ́ọ́rì balẹ̀ ó fi ń sọ pé ṣé ojú àwọn lọ naam tí gbogbo wa ti mọ̀ pé ṣéwù Ibrahim radiyallahu ta'ala anhu ipò ṣé Tijani ni wọ́n wà àwọn àbí ṣéwù léèrè èsì tí ṣéwù wá fi dáhùn nìyí ṣéwù ní ṣéwù Usman bùnú fódíẹ̀ òkújọ àwọn lọ Allah. àwọn àbí lé bàbá léèrè wọn ṣé Ibrahim wọn ní kí nìdí ṣé Ibrahim ní Usman bùnú fódíẹ̀ àwọn ti rí ibi tó parí tiẹ̀ sí àwọn ń ti tà wọ́n lọ́wọ́ ni Allah. ibi táwọn fẹ́ sọ̀kalẹ̀ sí àwọn ò tí mọ̀ Allah. àwọn ń fọlá bàbá tí wọ́n ti sọ̀kalẹ̀ ẹ̀dínlẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́hùn ni pé bó ṣe sọ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọjá àwọn náà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìsọ̀kalẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ hùn ó fi hàn yí pé lónìí táwọn ń sọ̀rọ̀ yìí Usman bùnú fódíẹ̀ ó jà wọn lọ. Ayadakumullahu bi nasrihi. torí ìyọrí iṣẹ́ ní pàtàkì. Allah. bá bàbá rẹ̀ tí wọ́n ti lọ yìí tá a rántí wọn níwájú Ọlọ́run Ìlọrin Barisai ni fún gbogbo tí ń jẹ́ àwọn wàlíì Ọlọ́run Ayadakumullahu bi nasrihi. kódà wàlíì tí wọn ò bí lẹ̀ yìí tọ́ pẹ̀lú mi wọ́n ti bí bọ́dì rẹ̀ ní sùn lónìí ilẹ̀ mi ẹ̀ wá ń sùn. Ayadakumullahu bi nasrihi. bàbá tó bí wa ọlọ́mọsá yà fi bàbá mi Àmín gọ́ọ̀sì. Umar Farouk Ta'ala anhu. wọ́n ń pe sẹ́wù kan àfa kan wọ́n ń pe ní sẹ́wù Banufe ìbí ìdání àmọ́ àfa ni Allah. tápà ni àfa ni yẹkisata lamanamu ní ma rasájú ẹ̀dá Sallallahu alayhi wa sallam. yẹkisata lamanamu kò ní sùn. asájú ẹ̀dá lòun máa ń rí ní fi máa ma pé àsìkò òun tó torí kọ̀ ságunjọ́ náà. Sheikh Banufe radiyallahu ta'ala anhu ọwọ́ ajé alájọsìn pẹ̀lú bàbá wa àti bàbá wa Sheikh Abdul Wahabi Ìtaòrè tó bí àwọn àfàwà Muhammad Abdul Wahab. Sheikh Banufe wa ń sọ fún bàbá tó bí mi jọ́nà ipe àwọn arásájú ẹ̀dá sallallahu alaihi wasallam pásájú ẹ̀dá ń sọ fún un pé tóun bá kó wọn sàsọ́ọ̀lọ̀ rẹ̀ bọ́wọn ọba kú ìlú méjì ni kó wọn sẹ̀sà tó wọn bá kú sí Ìlọrin yìí kó wọn sì kú sí Kánò. tápàsì ni ó fi hàn bí àlùbáríkà ilẹ̀ yìí ti tó. Ayadakumullahu bi nasrihi. eré abo la fẹ́ wò tá a ní báwọn ẹni Ọlọ́run. ilẹ̀ ló kún yìí. bàbá wa tí a wà lọ́dọ̀ wọn lónìí bàbá wa ní bání Adamullahu hayatahu. tí kì í bá jásí pé fọ́tò tíṣẹ́ bá gbé là fi yà ni gbogbo bí àyè náà káyé wá sí. Allah. wọ́n ní àyè ti rí òkìtì lójúde ọ̀bọ. bá ní nígbà tí bàbá wa àfọ̀tá ń sọ lẹ́ẹ̀kan
tí wọ́n fi ń júwe àyè tí wọ́n ti jáde ipe ilé àfáà ni ìlú sì ni bá a bá pè lu àwọn òsì ìlú ní bání torí ẹni tó bá dé bání oko wọ́n mọ̀ pé àwọn àmáwù àwọn àmàwíyà lójú ọ̀nà tìjàníyà láwọn jìnkò nínú àfáà wọ́n yàwọ́ síbẹ̀ wọn bádé Kumasi ọmọ yìí pé àwọn àgbà àfáà bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ ni tí wọ́n bá dé Burkina Faso. Ayakumullah. tí wọ́n bá lọ sí Wàgá ìlú àwọn àfáànù bẹ́ẹ̀ ni Sani Oko bẹ́ẹ̀ ni Bani sọ àwọn Bani di méjì nù ẹ̀yà abẹ náà wà ní Bani tá a wà yìí bí wọ́n ṣe ń lò tọ́ ilé àfáà ní Bani látàná kó tó dùn ní láyé bàbá wa àfáà gbà kọlọmọsá jíǹkì láyéra wọn. rahmatulahi alayhim. kọlọmọsá bá a yọ́nú sí wọn. Àmín. àmọ́ eríire tí mo kí àwọn bàbá ìtànẹ́ ń dátà padà sílé àfáà mi lónìí yẹn ti tán bẹ́ẹ̀. Allah. àmọ́ tó máa padà yìí pé ilé àfáà sì ní lánàá o Amẹ́ríkà àfáà ó kú ọba tí yóò jẹ́ kí ẹyàn tán nínú ilé náà àìtàn ẹyàn náà làwọn bàbá wa tá a péjọ sọ́dọ̀ wọn lónìí. Allah. bàbá wa àgbà tí wọ́n kú lálẹ́ fà lónìí. tí Ọlọ́run sì ní àpẹẹrẹ ìjẹni Ọlọ́run kọ́ hàn lára wọn àpẹẹrẹ àṣẹ torí gbogbo àfọ àkẹnu ẹ tọrọ. Allah. ní a bá lọ bá àfọ àmì ọ̀nà ọ̀sẹ̀sẹ̀ lọ bẹ́gbẹ́ ní pé dákun gbà mí kéwu àfọ ló lè dá nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run. àmọ́ àpẹẹrẹ ìjẹni Ọlọ́run àpẹẹrẹ àṣẹ ọba tó ní wọn máa bẹ lára ara bàbá wa gbà tí wọ́n dé àlífà lónìí afọlọ́lọ́n bẹ́ẹ̀ àfààní ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá àṣẹ yín kù sí dáadáa. àmín ṣeun. Ọlọ́run wọlé dáadáa tó ṣe fún yín kìí ṣe gbogbo àfáà lọ́lọ́run kọ́ ń fa àmúṣe rẹ̀ kó tó kú. Allah. á retí ni tí ó fi lọ́dọ̀ Ọlọ́run wọ́n bá lọ tán ẹ̀yìn ẹ̀ lè máa wá dá àmọ́ Ọlọ́run ní fi hàn lójú ẹ̀ pé mo gbaṣẹ́ rẹ̀. Allah. Ọlọ́run ti fi hàn yín kó ń gbaṣẹ́ yín níta bí lọ́mọ pọ̀ àmọ́ bẹ́ẹ̀ ọba bí ju bàbá wa àfẹ̀ntà yìí nìkan lọ ó tó Allah. tí àti akọ́lé yín ọmọ òde yìí sì lọ́dọ̀ Ọlọ́run olú ọmọ òyìí sì ọdún pé nǹkan méjì kò yìí sì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run dẹ̀jọ́ yé wa ní Al-Kùránì pé òun èéfi méjèèjì báyàn ṣeré ọ̀fàlù lọ́dọ̀ òun tó a pé nǹkan ìgbẹ́ tó fàlù méjì wọn lọ ni nǹkan Ọlọ́run ọba fi ṣe yàrá fún àlìbọ̀ Mugira àmọ́ nǹkan méjì náà ló fi ṣe yàrá ẹ pé sarni waman khalaqtu wahida waja'altu lahu malan mamduda wa banina shuhuda. ọ̀rẹ́ kò lè jẹun kọ́lọ̀ lójú ja'altu lahu malan mamduda wa banina shuhuda. ntọ́jọ́ kọ́lọ̀ lójú pé kò sẹ́ni Ọlọ́run ó ṣe méjèèjì fún ní a ṣe ṣe fọ́lọ́run wọn máa ṣe fún eri tiẹ̀ náà bá fẹ́ wújọ ọrùn rẹ̀ lọ kò sẹ́ni Ọlọ́run ó fún lówó yàtọ̀ fún pàṣírí ẹ̀ bò akọ́kọ́ ronú pé kí ló kù. ẹ̀kejì tí ń bẹ ń bi ọmọ tọ́jú fáàlù lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ ní sírù lìbàkà Ọlọ́run nìkan sì ló ní hákù kọ́sẹ́kù tí ò ní kú láláyé àmọ́ yàrá bá ti bímọ kò kú mọ́nu. Ọlọ́run tí ó wá ṣàánú yín lára bàbá wa Fata Banina Suhuda ọmọ téèyàn náà gà ó tó bá ti yọ tó wọn níta ló bí eléyìí ìtumọ̀ Banina Suhuda nù tọ́lọ́run fi sọ fún yín pé gbogbo wàhálà rẹ mo gbà á afọlọ́lọ́n bẹ́ àfààní ẹ̀ bẹ́ afọlọ́lọ́n bẹ́ àfààní ẹ̀ bẹ́ afọlọ́lọ́n bẹ́ àfààní ẹ̀ bẹ́ máa jẹ́ àdánwò ẹ̀jẹ̀ kírun sí nǹkan mi la ọlọ́mọdé ọkàn yín. àmín bàbá. àwọn tó ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ lọ́hùn ẹ̀ dẹ́wọ̀n àwọn ni bàbá sèétàn bó ṣe ọlọ́run mọ́sàjẹ́ mi ogun. ẹjọ́ tí àfàwà Sheikh Haliba Muhammadu Hadi tó kú bàbá ni wàá ṣe imani gbogbo ayé ló pé bẹ́ẹ̀ ẹ ti yẹ gbogbo ẹ ló pé bẹ́ẹ̀ bàbá ló kínú sí nkẹ́ la
toró wò pé ta lẹni tó wá tó bẹ̀ tí ó kírun sáàdìlà sí àdìlà níbi tó harantade ọlọ́run mọ̀fọ́lọ́run bí ọlọ́run mo fi ọlọ́run bí ọlọ́run àfààní ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sá ṣe sùúrù àmín bàbá kọ́lọ́ dàkún mọ́sá ṣe sùúrù má kàn yín lẹ́yìn ọ̀kan àmín ṣe o ọlọ́run má kàn yín lẹ́yìn ọ̀kan ọlọ́run dàkún má kàn yín lẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ sì ń kẹ́ ló tó kẹ́ ẹ tún dàgbà jù báyìí lọ tó torí ẹni tí làákà yẹ bá fèèlì lónìí kágbára gbó tètè máa lọ kí lágbára wà nànú ti bẹ́ẹ̀ lẹ̀ yìí. èyí rẹ̀ burú ni. bẹ́ẹ̀ sẹ́ wù kẹ́ ló tó afọlọ́lọ́wọ́n àbẹ́ gbogbo ata jẹ́lẹ́yìn ọlọ́mọdé aṣíwájú yín. àmín àmín. àbárkọ́lá mọ̀lánà sheikh alhaji ibrahim aniyar ọlọ́run wọlé àwọn tọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ fún ó ṣe bẹ́ẹ̀ fún bàbá àgbárí gidi ma bí bàbá àgbárí gidi ma bàbá tìrọ àlífà yìí síwájú kí n bàbá wà fi sáyé ọlọ́run wọlé àwọn tó ṣe bẹ́ẹ̀ fún abẹ́ ọlọ́run mọ́sà ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà bàbá. àmín ya Allah. ọlọ́run wọlé abẹ́ bàbá wa àfọ̀tádé ń ṣe yìí kò sẹ́ni tí dùn mọ́ o àforí ẹni ẹ̀yin ló lè yé kò sẹ́ni tó lè yé nu gbogbo wa yìí kíjokíjo làyà yẹn máa ṣe tọrọ lọ́wọ́ bí sọba tí yẹn afọkànbalẹ̀ sí àfi tó bá fúnra ara rẹ̀ fìyà lọ́kànbalẹ̀ ọlọ́run abẹ́ bẹ̀rẹ̀ látòrí wọn gbogbo ntọ́lọ̀ ń bùn yín bẹ́ẹ̀ àtọ́jú owó àtèrè ọlọ́run jẹ́ wọn máa yín lọ́wọ́ o. àmín bàbá. ọlọ́run jẹ́ wọn máa yín lọ́wọ́ o ọlọ́run jẹ́ wọn máa yín lọ́wọ́ ọlọ́run wọlá pé wọ́n yẹ ẹ̀sìn ọlọ́run wọlá pé wọ́n yẹ Islam wọ́n sì yẹ lọ́rin wọ́n sì yẹ lé àfa kápé ọmọ àfa ní akamakala afọlá rẹ̀ bẹ́ẹ̀ afitóbi ẹ̀bẹ́ àfijẹ́kan rẹ̀ àìbẹ́ ọlọ́run àwọn òtádùá ṣe. tí wọ́n wá ń jòkó bàbá wa agbárí gidi ma. àfisọ̀wọ́lọ́hu wàrà. ọlọ́run ṣe nǹkan kan sí ara bàbá náà mi ò mẹ́lòmí o àmọ́ yín máa ń ṣe èmi bẹ́ẹ̀ kẹ́ẹ́dì ṣe gbogbo àgbàlagbà ní sèyàn bẹ́ẹ̀ sí a máa ṣe mí bí ká gbé bàbá náà ló bí mi ebi tọ́lọ̀ ní kí n bùkátà bàbá náà dé ẹ̀kejì asẹ́mi bíi pé wọ́n ta tiẹ̀ lọ́kọ́ kéwùtà làfà rẹ̀ àfà àgbàgbọ́ mọ̀ ni nítorí bàbá náà wà lí ọlọ́run ni hana tí ò lábùlà wà lí ọlọ́run ni bàbá wa àgbárí dìdó mọ̀ ọ̀gá padà òtọ́ àkàn lọ́rin àlóye kọjá lajì kò sóye lọ́rin gbogbo eléyìí ní ìsìn wọn á ìpọ́tù ẹ̀ wá bá wa láti kólà ní síhù ní ìyẹn kan gáàsì wọn á ìpọ́tù ẹ̀ wá ní òye lọ́rin ọ̀kọ́já lẹ́tà náà ni alájí àáfà mọ̀kádàmù òye lọ́rin ọ̀kọ́já mẹ́ta wọn. àgàyà àfọ̀ wíìrì dín pa kátà alájí wíìrì dín pa kátà. la ilaha illallah. alájí alóore. yéé. máa wo gbọ́n tí wọ́n ń dákọ̀ wo àfẹ́ ẹlẹ́hà àfẹ́ abání àfẹ́ akọ̀rọ̀ àfẹ́ olùkodó àfẹ́ ọlọ́pẹ̀bẹ́ kí wọ́n ti máa kà wọ́n nù. wọ́n bá pọn lé wọn lálàjì àgbà. tọ́ lẹ́yìn lẹ́yìn wọn okùn kádàmù kọ̀kọ́jà bẹ́ẹ̀ ńlọrin nítorí wọ́n ti pọ̀ jù kí ni wọ́n wà pera rẹ láàrin wọn. kádàmù. àwọn tí wọ́n pọ̀ kí ni dákun sọ fún mi ní tí o fẹ́ pera rẹ láàrin wọn tó fi wá mà yí pé ìwọ ló special jù nínú wọn. gbogbo àwọn tí wọ́n yín pè yìí mọ́ ìyẹn ni wọ́n o. àmì mànàná. wàláì bìláì kẹ kárìn kódà mi ọlọ́run dé alẹ́ dàtọ́ pé tó o bá rí ọmọ wò pé kí ni ṣẹlẹ̀ yìí bàbá tó bí wa ọlọ́mọsá yẹn á fi bàbá wa. wọ́n mú mi lẹ́yìn jọ kan wọ́n á lọ sọ́dọ̀ rẹ̀ wọn bàbá amúyá bàtà. àjẹgbà tí mo rí ajimuya bàtà náà wọ́n wí o àjẹgbà tí mo rí ń jọ náà bàbá amúyá bàtà wà ń ta wọ́n mọ̀ padà ní wọ́n wá sa òkú síwájú báyìí màjúsùfù sì ni bàbá gbogbo ẹni bá ti wá kọjá lábàtà wọn wọ́n máa lẹ̀ ní òkú. wọ́n máa ya lóko kọ̀ọ̀kan.
dẹ́kun àgbàlagbà tí àwa sọ̀rọ̀ gbọ́n mi kéde mi wà lẹ́yìn wọn àwọn wọ̀ ọlọ́gàn ká báyìí wọn gbé síbi à ń lọ nìyí wọn kàn ní. àmọ́ bàbá tí ń bá lọ kọjá ẹ̀ lè padà ìsà ń tẹ̀lé wọn náà ni pé máa wo àwàlẹ́ ọlọ́run bá a ṣe ń dé ọ̀dọ̀ wọn báyìí ní mọ́sálásí yábàtà ní pópó ń bẹ̀ wọn náà ni o bá a ṣe ń débẹ̀ báyìí wọ́n sì wo sáìdì dáàdì wá sí ń bọ̀ wọn kọjú sí wa o àti sálámà ọba yìí padà sálámà lè ká ayé òkè pa yọ ẹsẹ náà ni àbá wa sọ pé àfa yìí kí ló tún dé onímọ̀dá àwọn ọmọ kìbìkì kan kọjá níjà bọ́ mọ́sálásí ẹni abá tí ẹrù pọ̀ wà ní àlù wọ́n bá dé mọ́sálásí àlùwákàtí kan tí wọ́n fi sọ̀rọ̀ ẹ ti ayíra padà náà nù bí wọ́n sì lè rí ní lọ́ọ̀rìn gbà ní lọ́ọ̀rìn bá ní wàláhì ó tó nítorí kí ni méjì ní bẹ lọ́dọ̀ bàbá wa ibẹ̀ òun ní fi wọlé kí n kí àwọn àgbàlagbà kí n wá ṣàdúrà òun ni yọmọjọ́rọ̀ tèmi tí ń fi gbé spíkà sílẹ̀ ìrèké níbí ẹ̀yìn torí pé bàbá wa ní bání àti bàbá wa ń kọ̀rọ̀ àjọṣe tó yí ń bẹ láàrin wa wọ́n ń ṣe pàṣípààrọ̀ ni ìwọ wá ìwọ fún mi ní tiẹ̀ ìwọ náà padà sọ́hùn èyí ti sọ èyí ó ti máa yáwọn àgbàlagbà ọlọ́run mọ́sá kẹ́ bàbá wa níkọ̀rọ̀ àfa àgbà bàbá tó wà ń bẹ̀ lónìí ọlọ́run mọ́sá bá a tọ́jú wọn àfa wa kọ̀rọ̀ ṣé òmùdásírù ọlọ́run mọ́sá wa àwẹ̀ pẹ̀lú yín àti gbogbo àwọn àgbàlagbà àfa àlàlùkọ̀rọ̀hán ọlọ́run kí ọkàrà gbàrúkà ọ̀sọ̀ bá fa lánàá mo ní ìyá wa ṣe ní ọ̀dọ̀ bàbá wa ẹ̀mí àníyẹ ẹ̀jọ́ ó dìje ẹ̀jẹ̀ sákọ̀ jẹ̀sán jọ sátọ̀dé jẹ̀sán mo ní jẹ́ àfa ìyẹ́ ẹ̀rọ mo ní ẹ̀ lọ́ọ̀sì tíra o àwa ṣe súná yín ni torí tó bá mú ẹ̀mí àwa ń jòkó tó pa láàfin Ọ̀yọ́ tó pe tọ̀fà tilẹ̀kùn tààlà lọ́ọ̀sì tíra èmi àtúnfìkẹ́ ọlọ́run àmì ìtọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ fi hàn ó tún fi hàn ayé nu pé tó ẹ bá wò kí ọlọ́run yìí ńgbọ́ ọlọ́run ó sì ṣe Ìlọrin náà ni gbogbo àwọn àfọ àtọkọ màkàmà láyé tí wọ́n kọ màkàmà láyé àfọ àtọkọ ti màkàmà tí gbogbo àwọn èèyàn sọ pé òun ló ní màkàmà òun ni àfọ Badiu Samani Badiu Samani tó wá ṣe màkàmà yìí àmọ́ sọ̀rọ̀ ní fún yàrá ṣe yọrí 100 ni màkàmà rẹ̀ ó lé àmọ́ ń gba àwọn tọwọ́ bọ̀ ó yòrò ó wá kù 52 kí àfa àtọwá ni màkàmà àrírí ọ̀sẹ̀sẹ̀ wá tó dé kọ́lọ́hún tó sọ pé ayé tẹ́wọ́ gba ti àrírí àti àrírí àti Badiu Samani àwọn kí wọn kọ́kọ́ màkàmà àwọn akẹ́kọ̀ọ́ síwájú wọn ò pé màkàmà ni búrúdéèdì kọ màkàmà àmọ́ wọn ò pé ní màkàmà àjáìsù kọ màkàmà wọn ò pé ní màkàmà bọ́nùfáàrìsì kọ màkàmà wọn ò pé ní màkàmà kí wọ́n tó wá pé ti Badiu Samani ní màkàmà ẹ máa fẹ́ lọ níbẹ̀ yẹn ni pé gbogbo àwọn tí wọ́n láwọn ṣe yìí pátápátá àti Badiu tí àrírí tọ́lọ̀ ń tẹ́wọ́ gbà táyọ̀ bẹ̀rẹ̀ sí ní sáríwò rẹ̀ tí wọ́n ti gbogbo rẹ̀ tọ́lọ̀ wá fà wọ́n yọ gbogbo tí wọ́n kọ́ yìí àrí kàràkàrà ọ̀dọ̀ wà yìí nu wọn. kódà bí Haúsá ṣe gbìyànjú tó wọ̀ọ̀kọ̀ màkàmà kọ́lọ́hún tó àlàfà yìí lòun ṣàṣeyọrí pé wọ́n náà kọ̀ màkàmà kí wọ́n ní tábà nínú àwọn tọ̀hún tí wọ́n kọ̀ màkàmà yìí o jimba jinko ni wọ́n ta ló kọ́ Ìlọrin ló tún kọ̀ màkàmà. àfa àtọ́lọ̀ mi ṣe kó gẹ́rẹ́ ni mo kí àfa àwọn aṣọ ibùdó màkàmà àfa Al-Qur'an mo kí bàbá mi masa bàbá Yusufu nípa àkàtà bàbá asasa ṣe Usman gbogbo àwọn àgbàlagbà gbómi kẹyìn olùfẹ́ Ọlọ́run mọ́sá wọlé àyè tá a wà yìí wọlé àwọn ẹni Ọlọ́run wọlé bàbá wa Sheikh Abubakiri Agbarigidoma ẹni tí Ọlọ́run bá ti kí làákì àfọ̀jọ̀gbọ́n kan sọ pé àyèhátà ayati sama dundun ìṣẹ̀lẹ̀
iná zaman. بمثله لشقيق إن الزمان بمثله لشقيق آيات الزمان بمثله إن الزمان بمثله لشقيق. wọ́n ní àyàtà àfa ló ṣe. àyàtà ọlọ́mà ṣe. آيات الزمان بمثله. yàtì zamanu bimislihi. olóṣèré ẹgbà ó ní kí ló fàgbà kí ni tóun kẹ́ ẹsẹ̀ sán tóun kábàámọ̀ ń fàgbà kó mọ̀ sí rẹ̀ gbà fún mi pé yàtì zamanu bimislihi. ìgbà tó lè pọ̀rọ̀ àwọn eléyìí mọ́ ni. إن الزمان بمثله لشقيق. zamanu bimislihi lẹ́sẹ̀yìn. ṣé mùsùlùmí ẹ̀dá ńlá ta la ni. صائب الإدراك رجع. wọn náà ní wàá sọ̀rọ̀ bàbá wa gbà ṣé àbáwí jùlọ máa gbà. ìjọ náà wọn á dọ́dọ̀ bàbá wọn sì gbọ́ fún bàbá máa ṣírí pípọ̀ wọ́n sì máa sáábì wọ́n máa fọ́ àkù pípọ̀ wọ́n máa tẹ̀ jíìmù tẹ́yìn bá sì fẹ́ mọ àwọn àfáà tí wọ́n máa ìsáábì dáadáa tọ́ba ti fi lè máa mákàrà yìí tọ́ba ti máa mátínà yìí tọ́ba ti máa sìrájà ọwọ́ tẹ̀ sáábì. ìgbà tí bàbá àgbà gidi máa gbà wọ́n máa gbọ́n tá à ń wí yìí wọ́n máa òfò àkù èyí tí bàbá tún wá lé ń bẹ̀ ní sírùlù rúf wọ́n máa àṣírí àràfí. alif bata sa. tọ̀ lọ́dọ̀ tiẹ̀ ìgbà ń bọ̀ wá dọ́dọ̀ bàbá ń jọ náà sọ ma pé ẹni tí ẹ ti ń gbúrò pípọ̀ ìgbà wọn á lọ kí n tó wá dọ̀ wọn wọn wá rìnrìn àjò wọn dọ́dọ̀ Ṣéhù Sànúsí àlífà àgbà ní Kánò ìgbà wọn á dọ́dọ̀ Ṣéhù Sànúsí àlífà àgbà ìkẹkẹ ni wọn wá lọ sọ́dọ̀ Ṣéhù Sànúsí ń jọ náà ìjázà tí Ṣéhù Ibrahim kọ fún wọn níjọ́ tí wọ́n yọ ní ọba Kánò nítorí ìbínú Ṣéhù Ibrahim nígbà tó tún polongo nǹkan míì lẹ́yìn Usman bin Fodiye táwọn Sàdáwọ́ náà fi yọ títí Ibrahim sì kọ lẹ́tà ńjọ́ náà pé ẹ má yọ Ṣéhù kọ lẹ́tà ọ bẹ̀bẹ̀ wọn náà wọ́n yọ Ṣéhù náà sì lérí pé tẹ́ ẹ bá fi yọ lóye tó bá fi sọ ẹkún ìwọ́ tó yọ ìwọ́ náà sẹ̀jẹ̀ wìláyà jọ lu wìláyà fúnra wọn àwọn púrùfù pọ̀ mọ́ àfa làwọn Ṣéhù Ibrahim náà púrùfù pé àfa ni dá mọ́là lẹ́yìn mọ́là gángan lèmi kí mo fẹ́ lò mo wá ń ṣe báṣu yẹn lẹ́tà Ṣéhù Ibrahim tọkọ fún wọn àti lẹ́tà tí ìjáza tí Ṣéhù wá fún Ṣéhù Sànúsí pé tí wọ́n bá yọ ọlọ́ba lọ tẹ̀lú kọ́ wá dàlífà mi òun làlífà àkọ́kọ́ tí Ṣéhù Ibrahim yàn mo wá dọ́dọ̀ Ṣéhù Sànúsí ń jọ náà ọlọ́run forí kí aláàjì yusa aláwùsá àjọ ní àjò náà lọ́dún náà ni mo wá débẹ̀ Ṣéhù Sànúsí àwa ń sọ̀rọ̀ ọ wá ní bo ni mo ti wá mo ní láti lọ ni ó ní kèrí má là mí àfa àti ọkọ dé akọ bàbá àbáwùjọ mà ní. ní Kánò. bàbá àgbà ìdúró mà lọ́kọ́ béèrè mo ní wọ́n wà pé dáadáa ni bàbá náà wà ó ní sọ ìbílẹ̀ àṣírà bó ṣe pé bàbá náà nù ó ní sọ ìbílẹ̀ àṣírà. mo wá ń béèrè pé irú àṣírí wo ọwọ́ adakọ̀ àṣírí mẹ́ta tí bàbá mọ̀ ní mo ti lọ mo wá ń béèrè àṣírí yẹn lọ́wọ́ bàbá ń gbà ń padà dé njọ́ náà tí sèmi skin wà á nà mí pé láti àwọn kan láwò àṣírí báyìí àṣírí báyìí àṣírí báyìí. bàbá ní wọ́n wá dákẹ́ sí i wọ́n ò lè sọ pé ń bolo ti gbọ́. wọ́n wá ń sọ fún mi pé wọ́n lọ́jọ́ bí ẹni pé ọjọ́ bí ẹni pé ọjọ́ bí ẹni pé wọ́n lọ́wọ́ ní tájúlẹ̀ àdábìsẹ̀ èsì tí wọ́n fi fèsì tí mo béèrè nu ebi ni wọ́n sọ wọn kákàwékàlẹ́ àwọn lẹ́yìn náà ṣe ẹ bàbá ní yàrá tí mo ti ṣe nì ń jẹ́ sírù bàtàtìyà asmaul bàtàtìyà ìyàtọ̀ fún ìta àmọ́ kí o fi ń polówó àtẹ. bàbá ni iṣẹ́ tí wọn ṣe láyé tí àwọn àwò wàhálà tí wọ́n ṣe ń di ẹ̀sìn
ọ̀nà wìláyà là ń sọ ọ̀hún káwá wo wàhálà mímọ́ iṣẹ́ ìgbéyàn bá máa kí ó dé tí fi ń kọrin àsọ̀sí láyé ìjọ ohun tí ò sí instrumenti kò sí ní iṣẹ́ téèyàn fi máa kéwú tó nǹkan irinṣẹ́ ti pọ̀ lónìí tí wọ́n bá débi tí wọ́n wá ń kọrin tí wọ́n bá débi tí wọ́n wà láfi tíra kí làwọn abúnùsí náà ṣe tá à ń ròyìn wọn àwọn àfáà ńláńlá tá à ń ròyìn ilẹ̀ lábáwá kí ni wọ́n ṣe tíra náà wọ́n kọ̀ àwọn bá àwọn bẹ́ẹ̀ tá à ń ròyìn wọn àwọn tiẹ̀ tún wá àwọn lẹ́sìn tó àwọn tiwa ìta ni mo ti sọ yìí irú àwọn eléyìí nì lè àfa wa ń sọ yìí pé àyà ti sàmà. níbi mísìlẹ̀ lọ́sàmà nàbí mísìlẹ̀ lọ́sẹ̀rì wọ́n. wọ́n ló sèrè gbà tá a bá ń dákọ̀ wọn bàbá àgbàgìdì máa gbà tá a ń dákọ̀ àfa àbáni tá a ń dákọ̀ àwọn olúkodó tá a ń dákọ̀ àwọn ọlọ́pẹ̀bẹ́ tá a ń dákọ̀ àwọn àfa kọ̀rọ̀ tá a ń dákọ̀ àwọn àfa alábìdún tá a ń dákọ̀ àwọn atẹ́rẹ́ tá a ń dákọ̀ àwọn ọmọ yíyá àwọn bẹ́ẹ̀ náà àwọn àfa àyàtà yá ti zamanu bí mísìlẹ̀ iná zamanu bí mísìlẹ̀ lọ́sẹ̀rì wọ́n. bàbá ń dákọ̀ọ́rọ̀ àwọn eléyìí wọn máyà àbáwọ̀ abọ́sífìlà ńlọ àwọn àfa àbígọ́ rẹ̀ àfa àtọ́káyà nínú mà nínú gbogbo ẹ̀ àwọn aláfẹ́ sọ ni àbáwọn àfẹ́ ẹlẹ́sìn bí àwọn wíìlì tá a ti sọ ọdún kọjá bí àwọn arúgbó ohun wíìlì bàbá pàkátà àwọn sàlẹ́àtì sọ àwọn aláfẹ́ sọ nínú àwọn ẹlẹ́sìn àbí bàbá tábìlì àdábì tá a fẹ́ nu kàn tí wọ́n ń pè lára mọ́kà kí lọ́sọ̀ dára mọ́kà àwọn òbí wọn lọ́hùn gbogbo òórùn mọ́kà ní tìǹkìnì àyílà mọ́kà alazad mọ́kà isayi gbogbo òórùn kọ̀ọ̀kan wákàtí tọ́ba ti nà tẹ̀síwájú ó dé mọ́kà nù. Ìlọrin tá a sọ yìí náà ni o. mo tójú bọ̀ títí mo wá lọ́dọ̀ àwọn àfa ìkú òkú ní purọ́ tí wọ́n sì lọ́n débẹ̀ ni àbí wọ́n mà sí rí bàbá mi ọlọ́dẹ ìjọ náà ní méjèèjì náà ni wọ́n ṣe ọlọ́run màkàmà wọn tẹ̀ wọ́n sì tún bọ̀kọ̀ ọlọ́run mo kí àpò kọ́ ọlọ́run tí wọ́n fi dára rà bẹ́ẹ̀ ó ní bisimilayi afuru ni. Ìlọrin yìí náà lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún o sáwọn eléyìí la fẹ́ sọ ni àbí tájì múmínì àbáṣẹ̀ṣẹ̀ wá sọ àwọn tọ́lọ̀ wá fi yọrí sẹ́ wọn bàbá wa alájí àgbà ṣé o kàmá dín ní alẹ́ hádàbí bàbá wa ṣéèkì ádámà sáàmà sọ̀rọ̀ àwọn eléyìí ni àbí bàbá wa àgbàlagbàdì lórí la fẹ́ sọ nínú àwọn àfáà gbogbo wọn yìí wá lọ wọ́n wá ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe ní lọ́kọ́ wàhálà bára ẹ̀yìn pé báwo la ṣe fẹ́ dàbí àwọn eléyìí. iná sábà nàbí mísìlẹ̀ lọ́sọ̀kè rẹ̀. àwọn bàbá wọ̀nyí ni bá fi àyà mẹ́rẹ̀ ni màá fi kíkí fi wọlé ọ̀rọ̀ pé kúlil hamdulillahi wa salamun ala ibadihilladhina istafa. الله خير لما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقال الحمد لله الذي أذهب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي أديني مديال صديقي وارجني
مأرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. mọ́sá wọlé anabi tó ṣe bẹ́ẹ̀ fún. sallallahu alayhi wa sallam. tí ó wá tara anabi àtàrà fẹ́ anabi táwọn táwọn yìí fẹ́ràn anabi Muhammad. èèyàn ò lè rọ́nà lọ ó sì lè dàn kankan láyé lẹ́yìn ìfẹ́ anabi. sallallahu alayhi wa sallam. ìfẹ́ anabi lèèyàn fi rí nǹkan mú. bọ́ bá ṣe fẹ́ràn anabi sí báyìí bá ṣe bọ́ lọ́dọ̀ anabi sí. bàbá ṣe Abubakar ẹ̀dí Allahu ta'ala anhu mọ́sánjú òní. bàbá wa ọlọ́kọ́lá tó ń jọ máa kéwù wọn àwọn ni wọ́n sọ pé àwọn bàbá travel wọ́n lọ wo ṣé wà Abubakar ní Sauta wọ́n á wà ní mọ́tò pẹ̀lú bàbá ṣé wà Abubakar doma wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá ọmọ wa sọ báyìí bí ẹni tí gidi fẹ́ gbé wọ́n tún sọ báyìí ẹ̀rù wa ń bà wọ́n àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni àbí eruku yìí ni àwọn ò lè ṣe béèrè ìṣẹ́jú wọn làwọn bá lọ làwọn bá bọ̀ àwọn adé làwọn bí wọn bàbá níbẹ̀ ni bàbá nígbà táwọn wà níbí àwọn máa ń ra nẹ́bí sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀mejì lójúmọ́ yẹ̀kísátàlá manam. anabi mama. àwọn ò rí láàárọ̀ àwọn sì ra nẹ́bí lálẹ́ àmọ́ bá a ṣe kó níbi tá a bọ́ sí desert ní sahara pápá tí o sì ń kankan ìṣẹ́jú ọ̀nẹ́bí ń yọ sáwọn pé gbogbo àti yọ sáwọn lórí táwọn ń mìíràn. bàbá wa ń bí wọn jẹ́rẹ̀ pé ọ ti wá rí bẹ́ẹ̀ ọ ní tí wọ́n ṣe náà ní salatul basira bí wọn bá fẹ́ rìnnà bẹ́ẹ̀ ìfẹ́ ànábì ló bu tó bù fún wọn ìfẹ́ tí wọ́n wá fẹ́ràn ànábì yẹn tó wá kù sí wọn lára tó jẹ́ wọ́n wá rà ń ta gbogbo àwọn bàbá tá à ń wí gbogbo àwọn bàbá wa ní bá ní òòlì bá kankan lọ́dọ̀ wọn àsàlátù ni wọ́n ń ṣe dàlélù ní sẹ́ wọn tí wọ́n bá ṣe dàlélù tà wọ́n bọ́ sí Al-Qur'ani bàbá bá ní tí wọ́n á yàtọ̀ ní kọ̀rọ̀ gbogbo àwọn àfa àmàṣà dàlélù wọn àti jàzúlì wọn a sì máa sa Kùránì àwọn bàbá bá ní iṣẹ́ tí ṣe àsàlátù ọlọ́run gbẹ́bẹ̀ ni àwọn túmọ̀ yìí wọ́n mi á ṣe dé àṣà lọ́tọ̀. àsàlátù yìí náà ní iṣẹ́ wọn tí ọlọ́run ọba tó fi yà wọ́n sí mímá àsàlátù yìí ní iṣẹ́ wọn lọ́lọ́run fi fi hàn wọn jẹgbẹ́ wọn lọ nítorí àfa pọ̀ bá ànábì ọlọ́run ṣe pọ̀ 124,000 nínú wọn lọ́yọ̀ 313 bí wọ́n máa jójíṣẹ́ nínú 313 ọyọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọyọ márùn nínú márùn lọ́wọ́ ayẹyẹ ọ̀kan ẹyọ ọ̀kan ni lọ́láhùn fi fèsì yìí pé kúlẹ̀ rọ́bì ádìní ni. mọ̀dẹ́kàlá sídìkì wàhálàríjì ni mọ̀kúnrájà sídìkì mílíọ̀dún gbàgbọ́n tọ̀ọ̀nà nàṣírà. òun ni èyí jẹ́ kí ayọ́ tọ́lẹ̀ àfa àtọ́lọ́wọ̀n ọba fún nísòrò tọ́lẹ̀ nàṣírà kò ní lọ́mọ tó yanjú àfa àtọ́lọ́wọ̀n ọba fún nísòrò tọ́lẹ̀ nàṣírà kò ní lọ́mọ kéwú tó yanjú nítorí ìlọ́mọ tó yanjú ká lọ́mọ kéwú tó yanjú òun ni sẹ́ kì í fi tẹ́lẹ̀ torí kò sí tí ò ní rẹ̀ lẹ́yìn ọlọ́run nìkan ni ò ní rẹ̀ àmọ́ tó bá ti yàtọ̀ sọ́lọ́run tí rẹ̀ ni lọ́jọ́ kọ́ lọ́wọ́ sọ nínú Al-Qur'ani pé màlá mọ́mìnrin. akramakumullah. wà lẹ́bí. Allahu alladhi khalaqakum min dafin thumma ja'ala min ba'di dafin quwwatan thumma ja'ala min ba'di quwwatin da'fan wa shaybatan yakhluqu ma yasha'u wa huwa al-'aliyyul qadir. Allahu alladhi khalaqakum min dafin. oníjọ́ ti dà yín ní dọ́àfin ọlọ́ọ̀ni bí àyíṣí mo ti dà yín ní dọ́àfin bí ọ̀lẹ́ mo ti dà yín. thumma ja'ala min ba'di dafin quwwatan. ọlọ́ọ̀ni gbà tẹ́ ti bí ọ̀lẹ́ dìde min ba'di dafin quwwatan. ẹ bá ní alágbára ẹ mà wá fọ́ọ̀mù
ẹni tí yóò jó lówó ní lánàá tí wọn pàṣẹ owó ńlẹ̀ wọn rí ọlọ́run akàn rọ́gbà kàn wọ́n owó adé wọn làwọn ní giant nísìn ọwọ́ àdá ẹnbẹ́ wọn máa rọ́ gírígírígírí ẹni fẹ́ ẹni tí ọ̀fẹ́ ibi wọn ò ti pàṣẹ mọ́ rí ọlọ́run alóhùn dé agbára dé tágbára bá wá dé lẹ́yìn ọ̀lẹ ọlọ́ọ̀ni máa wá kíyèsí bágbára ní bá ti ń lọ báyìí. tòmọ̀jà ayámi má dìgún wá ti ń dá fáwọn aṣọ ìbátan. ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ṣe ń lo òun ni mo ti kọ iye ọdún tí ó fi expire. gírígírí yọba di wẹ́lò. yọ wàá dàbí pé ẹsẹ̀ ọ̀kọjá ń bẹ̀ mọ́. ilé-nkígba àádọ́ta ọdún táàbù nkíjìpá tó ti kú tí tẹnìkan ọ̀ya léwu má bí gbà tí wọn ṣàǹfààní ń bẹ̀. àádọ́ta ọdún táàfù àti lọ tó ti dá tílé ti wá dákẹ́ lọ́lọ́ bí ẹni pé ẹnìkan òkè àràfi kan bẹ̀ rí bí ẹni pé ẹnìkan ọ̀ṣàǹfààní ń bẹ̀ rí bí ẹni pé ọmọ kéwú àwọn jàǹkójàǹkó tí wájú ọmọ kéwú yàrá tààfà yìí ń gbé ibi tí wọ́n ń sùn nù nílé wa ni ó dàbí pé nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ rí ilé gbogbo ẹ̀ wá dákẹ́ sí láàdọ́tọ̀ ọdún nípa múná lọ níwọ̀ ya ọlọ́run ní ẹja túná fa. Allah dalabakum min dafin thumma ja'ala min ba'di dafin quwwatan thumma ja'ala min ba'di quwwatin da'fan wa shaybatan yakhluqu ma yasha'u wa huwa al-'alimul qadir. ọ̀lẹ́ òde gbogbo àwọn alágbára àná wọ́n wá dọ̀lẹ́ bí a bá ti wá dọ̀lẹ́ ẹ̀sìn ọ̀wà fẹ́ dá ọlọ́fẹ́ tán aṣọ ọlọ́fẹ́ máa gbó aṣọ àṣẹ afẹ́ gbó aṣọ yìí afẹ́ gbó aṣọ àlùbáríkà nìkan ní ègbó wọ́n á tọ́jú òun ni àmọ́tí àbá wa lọ́mọ tó jiná tọ́kájú ẹ̀ èèyàn lọ́mọ kí ó tó jiná tọ́kájú ẹ̀ wọ́n ní ilé àfọ àwọn gbọ́dọ̀ dáwóró àwa dá fọ́tò tàná padà bọ́mọ bá jiná tí wọn ò rí bàbá mọ́ wọn a máa pété ọmọ nì pé bá a ṣe pété àwọn bàbá yín náà nì ọmọ rẹ ní ìṣiṣẹ́ bẹ́ẹ̀ ọmọ kéwù rẹ ní ìṣiṣẹ́ bẹ́ẹ̀ àṣekùbà àwọn tàná tí ọ̀jẹ́sẹ̀ ọ̀dá nínú ilé yìí àfa àgbọ́ní àfa gbogbo àyílá bá àfa àgbà àwọn bàbá wa mú wa lẹ́yìn lálẹ́ ni nígbà tí ẹ̀ ń tà wá fún mọ́kà tó bá ti dalẹ̀ wọn wá ní aká lọ á máa wá kiri ilé àfa kọ̀ọ̀kan àfa ìwọ̀n adébẹ̀ àfa àbáni bàbá daṣọ bóra ní. bá a tiẹ̀ kéré dundun náà bàbá daṣọ bóra àfa bẹ́ẹ̀ làfa kọ̀ọ̀kan ẹ wá wà tìgbà táwọn bàbá yìí tí wọ́n ti lọ. àwọn bàbá tá a jókòó tì yìí ni ọ̀jẹ̀ yẹn yọ tán àwọn tí ọ̀jẹ̀ kọ́lẹ̀ tí wọ́n hàn nù wọ́n ti dọ̀ lẹ́nu kòtò àmọ́ àwọn ni wọ́n ń gbóhùn wọn sókè ọba Àgbárígìdómà àgbà kí ni jẹ́ àmọ́nájà Àgbárígìdómà àwọn àlífà ni bẹ́ẹ̀ ni ilé kọ̀ọ̀kan ọlọ́run torí tí mo fi ní kẹ́ múra ṣiṣẹ́ ọlẹ́ ti gbẹ̀yìn yóò hewu. mímádì kún wá ti ń dà fáwọn ṣe ìbátan. mímádì kún wá ti ń dà fáwọn ṣe ìbátan. ọlọ́run lẹ́yìn agbára wọn lóde ọlẹ́ ti gba àwọn ewu ọ̀wọ́ wà ń bẹ̀ yóò lọmọ lérí tí òkè kan ò ní fẹ́ mímọ́ afẹnitọ́rọ̀ ń bá ní kí mi sí ọlọ́run wà níbi tí ẹ̀ ló kù. yàkálùkù máa ń yẹ sọ àwọn àlàlé mọ́lẹ́kọ̀dé. yàkálùkù máa ń yẹ sọ ọba dáǹkẹ́ lọ́lọ́run àmọ́ kò sí tíjọ́ rí bẹ́ẹ̀ kò sí tí jẹ́ kí yányán má tàn àníyàn dáadáa ni abúndé alẹ́lùwọ́ bá ṣàdúrà fún ànábì títí alọ́lọ́hún ṣègẹ́ṣègẹ́ fún ànábì àdàdà man. dakara ó dàkìrí náà. àwọn àdàdà man sọ́lá àlè.
عدد من صلى عليه ní òǹkà àwọn وعدد من لم يصلي عليه. òǹkà àwọn tí wọ́n ń sàṣàlátù fún Ànábì Ọlọ́run bá òun kẹ́ àtòǹkà àwọn tí wọ́n tiẹ̀ sàṣàlátù fún. عدد من ذكره ذاكرين وعدد من غفل عن ذكره àìmọye àwọn táwọn bàbá yìí sọ dèèyàn tí wọ́n rántí ẹ̀tọ́ àìmọye ni wọ́n sọ dèèyàn tí wọ́n tiẹ̀ gbé gbàbẹ̀ mọ́ tí wọ́n gàfàlà antakirin àmọ́ láwọn tí yẹ gbàgbé ẹ̀dá tọ́lọ́wọ́n ọ̀sọ́lé bàbá dókun pé kò sí nǹkan kan lé àfa wa ẹja máa wá tá a ṣe ń bẹ́ kò bí máa tọ́ yẹn dúnú àti àlùmọ̀ wọlé àfa wa náà ń bẹ́ẹ̀ ń bá kíkí máa tọ̀tẹ̀ tí ń bọ̀ wọ́ kítọ̀ ọ̀hún tẹ̀síìrì inú àwẹ̀ tí ń ṣe ẹja pín mẹ́ra mẹ́wàá wọ́n máa gbà fúnra wọn ilé àfa àdé aníjẹ́ báwọn ẹ̀ẹ́dì ń tọ́ kájú ẹ̀ ń jòkó nga fanta sẹ́yìn kọ́ kájú ẹ̀. mẹ́ta pàtàkì o ẹni tí ó sọ mẹ́ ló kọjẹ́rì yìí ó pé. bẹ́ẹ̀ bá bímọ. ọba bímọ má wéṣítì ọmọ. àáfàá olóòfin lọ́mọ rẹ tọ́ ta ni ó sìn ọ lọ́wájú Ọlọ́run. Allah. kọ́ wọ́n má múru bàbá àfọ̀ntá yìí fún bàbá àgbà gidi ó máa gbà sọ ma pé kéwu yí pọ́ọ̀tù lókùn tóun náà máa gbé kánìsì gbogbo sí àwọn bàbá yìí ní ọ̀dà. bẹ́ẹ̀ni wọ́n ti pọ̀ nísìn. a ní ala dọ̀lán. wọ́n pọ̀ nísìn bá. ntí ó kù nù. yà á jọ pé tó àbàbà ọlọ́run foríjì wọn ni wọ́n sì náà wọ́n rọ́ǹgì ní òkú tí ọba máa wí nù. èyí wọ́n wàá fún ẹbí abọ́ ayọ́ àtúntò àwọn ọgbà àmọ́ wọ́n jẹ. pàtí ọlọ́run tọ́sàmánà wọn tí wọ́n wá àfáà gidi àfáà sàǹsà ìmáwí dá ìmánì mọ́kẹ́ gbogbo ẹni mọ́ kéwù la pè láfa o kọ̀ wọlé lọ́dọ̀ tèmi o. ó tiẹ̀ wọ́. oníkéwù dádúró lọ́tọ̀ àfáà dádúró dictionary wa tá ń lò tá ń pè ní mújídù kìdí ọlọ́kọ mùsùlùmí kọ́kọ́ mújídù o òun kàgbádìí sáàsì débẹ̀ ni òun là á sì lò bá a lẹ́gbẹ̀rún kọ́ mùsù àlè gíná kárọ̀rọ̀ kó ń díẹ̀ ánìmọ́jì ṣé èyí wọn lápè láfa àṣẹ ni wọ́n ń pè láfa kéèyàn òsì ọlọ́run ni wọ́n ń pè láfa ẹni bá wọ́n ọlọ́run àwa dá méjèèjì pọ̀ wọ́n ọlọ́run amẹ́yọ̀ kan ó ní abúlé máa ń yẹ sáà wù. ìnáta wa abúlé máa ń yẹ sáà dùkúrọ̀ aw yusawwijuhum Qur'anan wa inasa wa yaj'alu man yasha'u hakima. wọ́n ní yàrá abúlé máa ń yẹ sáà wù nasa bàbá délé kéwú lọ́dọ̀ àwọn ní sáyìrì àwọn olóòsì bí wọ́n fẹ́ ibo wa ọlọ́run agbóyan lákọ abo ọmọ bí. abúlé máa ń yẹ sáà dùkú. ọba àwọn ọba afúnlákọ. aw yusawwijuhum Qur'anan wa inasa. ọba ada méjèèjì pọ̀ a ní ọmọ bí akọ àtàbò. yẹ́lú máa ń yẹ sáà hakima. àwa sí ẹni jẹ́ ìlú murakkab. la ilaha illallah. kò ní fún lọ́kùnrin kò dẹ̀ ní fún lóbìnrin. àmọ́lọ́dẹ àwọn ní ilmul bàtírì àwọn ní ilmul àkíkà àwọn tí wọ́n tún wá wo kí lọ́lọ́run ọba ń wí. àṣeyìn abúlé máa yẹ zá òun náà zá bọ́bá wọn lọ́hùn jọ mí àṣeyìn lábọ̀ àfa àmọ̀náwù àmọ̀sọ́rífù àmọ̀bàlágà àmọ̀mántìkì kò sí tí ò ní mà nínú sáìrì ònázánù ọlọ́run fún lábọ́nú. abúlé máa ń yẹ sá òdòkó. ọba wọn lọ́jọ́ bí àtìyàn lápò àfa kò sí tó kàn pa náwó àti sọ́rífù àmọ́ ọ̀tọ̀ mọ́ òun ó lè ní ọmọ màmá. akọni anikọ gbàgbé ẹ kọ gbàgbé ntọ́ ọmọ òun ò sì máa bí wọ́n ti wọ́ lókè kọ́ máa tó lu sèédù dàbà sèédù àwọn akọ̀ máa tó dídẹ̀ tíjà fi délẹ̀. bisimilayi rahman rahim fayidatu limani arada. ẹgbẹ́ ò ṣeun bó wọ́n bá sa àṣírí tiẹ̀ kọ́ máa tí wọ́n fi júwe yàtọ̀ fojú kéwú ojú iṣẹ́ òun ó gbé látòkè ní. bisimilayi rahman rahim fayidatu wàmánà arada mali yọ ọ́ kàdé lẹ̀ kàn ó túbà yìí. ìkọ́sí máa ṣe. abúlé máa yẹ sá òdòkúrọ̀. àbátọ́bárí áhó. yusawwijuhum Qur'anan wa inasa. báwo la ń jọ mi. yusawwijuhum Qur'anan wa inasa. àwọn nu
ìtọ́jú àmà kíta bá bàbá àgbà gidi mọ́nu you shall widow unto dúkúrọ́nà wàyínà bá. bàbá kan àwọn tí wọ́n ń kọ́ máa ń kéwú ànìmọ̀nà. ó ní kò ní ṣe nǹkan kan mọ́ ẹ pàdé lóru ẹni tí ní òrùkẹ́ tún máa bí ó ṣe lè wẹ̀dùn sí á ṣe wọ́n ní sáàìrí wọn ò kún gẹ́gẹ́ báàtì ní wọn á kún gẹ́gẹ́ wọn kò síbi wọn ò lè dáfò àwọn ẹlẹ́wọ̀n ni pé máa ń jà máa dé náà. nínú lísì ní ìlú ìfakọ̀dé ká kọ̀ọ̀kọ̀. lọ́jà máa sọ yí pé ń gbà mọ́ bàbá títí yí pé kẹ̀bírù wà á ní múmi tu díẹ̀. akramakumullah. ọba lè jẹ́ ọ̀sán lè tu. kọ̀wákumullah. kẹ̀bírù wà á ní. èyí tí ń tóbi ń bẹ ń lù lọrin yìí àmọ́ bàbá kan tó ń bẹ. àyè mi yà tara. bàbá kan ń bẹ inú àwọn tí Ọlọ́run ṣe ní jíǹkò lù lọrin yìí pọ̀ àmọ́ ẹ bá ń ké sí bàbá kan. abáàbákiri ìsìdíkì bẹ́ẹ̀ náà lè àwáyìlì. bàbá tí mo rọ yìí bàbá mọ̀ òun náà ni bàbá wa tàbí tọ̀ọ̀tọ̀ dárúkọ bàbá Abubakar Sidiku àgbárígìdó máa àgbà tàná. wàlíyù mínà lè àyárì. gbogbo àwọn wòlíì Ọlọ́run náà kọ́ ni wọ́n tún ní gírèdì wòlíì mi ń bẹ oríbi tó ma kò ní dẹnu lé ìmí ń bẹ nú ọgbà ní ọwà ìmí ń bẹ òun wà níta gbangba lọ́hùn kò tiẹ̀ kò ní dẹnu ọgbà àmọ́ bàbá tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí bàbá àgbárígìdó máa gbà wòlíì Ọlọ́run tó jẹ́ ẹ̀sánú ẹ̀sán ni bàbá tí mo ròyìn. ìjàlá kọ́ dìrò hó. ipò wọn bàbá ni a máa ròyìn rẹ̀ òun ló fi ń gbẹngbẹ́ dùnú pa wòlíì Ọlọ́run. wàrọ̀ bí àbárígìdó máa á lè fàdọ́ yìí. mo wá fi Ọlọ́run tó dání mo fi búra bàbá àgbárígìdó mà tí mò ń wí yìí ipò tó ga ni wọ́n wà náà níwájú Ọlọ́run. yàmújú mínà lè bàárẹ̀ nì. ibùdó méjèèjì làwọn lè wọ ibùdó sáyìrì wọn sì tún máa wọ ibùdó bátìní. àrùn hakikati. wọ́n wọ ibùdó tí mímọ̀ lọ jàrá bẹ́ẹ̀ ni wọ́n bá tún kàn wọ́n nù hakika ọba wọn lẹ́yìn tó yẹ pé ní wọ́n á máa wẹ̀ ní yára ni. sàrí fi sẹ̀rí àti wàhílì. bẹ́ẹ̀ bá sì dẹnu sẹ̀ríà náà gbogbo ntí kú tó sin tó pa sẹ̀ríà tèyí tó sin gbogbo ẹ̀ ló yẹ wọn sí. ìmáàmù wa sẹ́yìn. bàbá tí mo ròyìn yìí. límọ̀nà kíbi múrítà kan. bàbá tí mo ròyìn yìí aṣáájú ni wọ́n ṣéwù nulẹ̀ Ọlọ́run ni bàbá ní ká máa sọ̀rọ̀ ipò méjèèjì yìí náà ti kó ipò tó ga níwájú Ọlọ́run. ìmáàmù nítorí ẹnjọ́jà wíbẹ̀ ni pé ìmáàmù wà ṣe é kíyèsí gbogbo yẹn ní pèsè wù mí wàláhì ojú mi dá o. ànàmọ̀nàná. ó lè dín ní ìrúkọ gbé láàrin kàdébó ní sẹ́wù ni ọ. níbo. kílọ̀mùsì kí ló tó kú wàláhì wọ́n ti jẹ́ gbogbo nǹkan yé mi pátápátá pé ìta àfi dáwọn àfàmà ní o má jẹ́ wo kú ọ̀rọ̀ ga o tí wàá lọ tẹ́tẹ́lì kan náà máa tẹ̀lé tó wàá lọ ṣe wàhálà mi ló fò. ìmáàmì wà ṣéyìkì. àwọn àwo làwọn afá tọ́ba àwọn sàásà ọjọ́ mẹ́ta náà lọ́jọ́ ọjọ́ Thursday ọjọ́ Wednesday ọjọ́ Tuesday gbogbo àwọn tó bá jẹ́mi èmèrè Tuesday nípàdé tiwọn ẹ̀mí tó bá jẹ́mi ayé Wednesday nípàdé tiwọn ẹ̀mí tó bá jẹ́mi àwàlí ìjọ Àlàmísì nípàdé yín ọgbọ̀dọ̀ mọ́ta ní ẹni náà. ìmáàmì wà ṣéyìkì ìfìlẹ̀ àwọn kì í bí kọ́ni hù. wọ́n jẹ́ pé ìpàdé tó máa pàdé bàbá náà mo rí láyé nígbà tí wọ́n fọjú fáwọn náà ta bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ mo tún dá bàbá náà mọ̀ yí pé polo èèyàn ni ọ́ lọ́jọ́ ń sọ pé ìmáàmì mo bọ níwájú mi ni ìmáàmì wà ṣe yí àfáà mi ló ṣe. ìfìlẹ̀ àwọn kì í bí kọ́ni hù. ìfìlẹ̀ àwọn kìnnì kọ́dìrì yìí máa làmú mi ni kọ́wá bàbá tó tó. orí ń bẹ̀. sùrà fani táyì bìlọ́ ìkàkà ìlì tàbùdì rìjálì. àwọn èèyàn ti lọ ń lù lọrin yìí sẹ́ẹ̀. tàbùdì rìjálì lè ká àdìmú bẹ́ẹ̀ náà. àwọn èèyàn tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run náà tẹ̀sẹ̀ wọn bọ́ wájú wọ́n ti tún wá bọ́ síwájú Ọlọ́run náà nílùú lọrin yìí. àwọn bá kiri asa àdìmú ni màmá ìlú. àmọ́ bàbá wa tí mò ń sọ yìí gbogbo ọdún tí ń jẹ́ inú ilé Ọlọ́run bá pátá iná wọ́n ṣe ìdímọ̀ rẹ̀ wọ́n sì gbà sámẹ̀. sàmánì ṣéwù. ìgbà mi tí mo ń ròyìn lọ́wọ́ ìgbà wa tá ń lò lọ́wọ́ ìgẹ̀yìn ń jẹ́rìí sí bàbá aṣọ àṣẹwà Àgbárígìdó máa gbà. sàmánì ṣéwù. ọmọ ìlú bí mísírì. ìgbà ọmọ wa sáwọn ọlọ́gbọ́n wọ́gbọ́ndá kò rí bàbá Àgbárígìdó mà kò rí wọn pírẹ́tì. ìyá sinimá wáyé ní. nígbà òun náà wá rí wọn tí ò rí wọn pìrìsẹ́ǹtì òun náà wá fi mú gbolẹ̀ pé tó òun ò rí bàbá Àgbárígìdó mà mú wa mọ́ o. aleyhi salami. bàbá wa rí bẹ́ẹ̀ èyí tí ní ń dájú náà kẹ́lá tọ̀dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ ní sọ́dọ̀ Ọlọ́run bàbá Àgbárígìdó mà àti gbogbo tí ń jẹ́ bí wọn.
àti gbogbo tí ń jẹ́ ìran wọn àti gbogbo ìlú Ìlọrin lápapọ̀. yẹtí dùrìdán. ibùdó ọlọ́run tí máa yá nù kẹ́. onímọ̀ láàlẹ́ yìí kàdá yìí mọ́. ibùdó ọlọ́run tí máa yá nù kẹ́ kọ́ máa ń bẹ̀ mọ́sá máa bá ń ya sórí sàárè wọn. sáàbì mí náà máa ní bẹ́ẹ̀dùn lè máa náà yìí lù. àwọn èsè ń bá nù dẹ̀rọ ọlọ́run tí ètò àgbà kan kọ́ mọ́sá máa bá ń bù fún wọn. bàbá ìyọ̀rọ̀ ń bá wa kẹ́ wọn. nítorí ń lọ sọ́dọ̀ wọn ni pé àwọn ní jama abẹ́nàlì sinẹ́ni. wọ́n kọ́ ẹ̀dẹ̀ tà á kọ́kọ́. àwọn kéwú dẹ̀ ní a ò lè sọ fún wa ipa àfa ni ọkà má rí ntọ́ ọkọ. agbọ́dọ̀ rí àwọn ìtajáàtì ẹ̀ là á fi sọ pé àfa lèèyàn. ìsọ́jú bàbá náà ṣe láyé sí àdámẹ́dẹ́ alátara ni ìgbàdàn fẹ́ kọ́ làwọn àtúbà lórí wọ́n fẹ́ ròyìn àwọn àfa kọ́mọ̀sẹ́ kó àfa kan nílọrin tí wọ́n ní sọ̀rọ̀ rẹ̀ bàbá ò pé bí mo dé yìí kí wọ́n sọ fáyé pa àfa lágbájá wọ́n bí mi pé kí ló fi mọ̀ pa àfa ni àfa mi bẹ tí ọkọ̀ nkankan bàbá ti kọ̀ nkankan wọ́n ti kọ́ sí lẹ́nu. nǹkan tó kọ kó tó kú ni ọ̀rọ̀ tó sọ kó tó kú ni bàbá àgbàgbọ́n ti wá ṣiṣẹ́. iṣẹ́ táwọn eléyìí ń bá ṣe bàbá abáni tá a bá ń pè bàbá abáni ojú òdúdú fa gbogbo ayé ló fẹnu kó pa àfa àkọrọ àfa ni àfa àkọrọ àgbà sáyìrá wàbátìná àfa ni tá àfa àkọrọ bá lè sọ pé sani àgbà làfa àtàwọn ẹ̀bọ́n ní àgbàjáde níjẹ àfa àtàwọn dákun ṣọ́ọ̀ṣì àṣeyọrí láyé. ibi à ń lọnu. àwọn náà máa wọ àwọn ẹni jọ̀hún tí wọ́n fẹ́ yín ọ̀tá ọ̀nàdà tọ́ba rí bẹ́ẹ̀ dákun èmi mọ ọmọ ń tá àjọ dàpọ̀ ṣàánú mi torí ọ̀la àánà bá tún mú bàbá tòní wọ́n sọ lè kọ̀rọ̀ bàbá tó jòkó yìí náà ni o ńgbà tó yàwó bí àfààní máa lọlé mo ti dọ̀ padà sípò àwọn bàbá rẹ̀ tí wọ́n wà ń dàbí wò sí. àwa yẹn àdáfẹ́ lọ sí mọ́sálásí wọ́n ń tàn wá nù tọ́wọ́n agbó máa tẹ̀ ẹ́ máa kàn ẹ́ máa wù ẹ́ nù bí àtọ́ mi kó gẹ̀ẹ́sán lọ sí mọ́sálásí àwọn tí wọ́n jòkó yìí ṣé Adam nàdí Allah ta'ala nù ọdún tí wọ́n kọ́ mọ́sálásí bàbá àǹdásálátì wọ́n bá bàbá sí Adam lọ́dún náà táwọn ké sí Adam mọ́sálásí yìí ń wọlé àwọn fẹ́ kí wọ́n bá wọn sọ Fábíọ́lá kó dá sí ṣé Adam bá bínú bàbá abọ́dún sàkámà àtàwọn kan ni wọ́n lọ ṣé Adam bá bínú bí kí n pe Abíọ́lá kó wá parí mọ́sálásí àfàǹdá tẹ́ ẹ̀ bá ti máa tá àfáà fi parí mọ́sálásí ẹ̀ ń déwájú mi mọ́sálásí àfáà kò níye kó tó kú kò sì béèrè owó lọ́wọ́ ẹnìkan ní ẹ ti wá kú o bàbá bọ́dún ni wàá kó àwọn yẹn pé wá o Ádámù ò bu wa kò sì bá wa jà ó ṣe wá lóore ni ìgbà tá à ń bẹ́ ń bànà pẹ̀lú àfáà fún mi ní nǹkan kẹ́ máa bọ̀ wá ń kọ̀rọ̀ wọ́n bá tú pálí wọ́n tún kúndí. wọ́n tú ẹ̀wọ̀n àwọn tú pálí wọ́n kankan bẹ̀ sọ́ọ̀bù ayé àlọ́ ní máa yan bu pípọ̀ bí nǹkan bá yọ ọ́lẹ̀ fọmọ àfa wà ní kò bá nǹkan pálí bàbá rẹ̀ ni sọ̀kọ̀rọ̀ ti tán síbẹ̀. nígbà wọn parí iṣẹ́ yìí máa wọ lọ́hùn Abíọ́lá tí wọ́n ṣe kí tí Ádámù ọmọ bá ń sọ fúnra Abíọ́lá lọ bá àbá pé mo bọ́ gbé bàbá mi dọ̀là tí ń ṣe nǹkan kan sí mo lè dá sí i. ṣé Ádámù ní máa ń dàlá ò lè dá sí i ọwọ́ àrùn owó wa àwọn mìíràn bá tún dìde mọ́sáàsì bá tán àbánitọ̀ nígbà àwọn ará yín létí lé yín nìsín ẹ padà dé àbẹ́ ẹ padà dé ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n wọ́ yín lẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹni Ọlọ́run bàbá tá àmọ̀gbọ́ ọ̀rọ̀ alẹ̀ àmọ̀gbọ́ ọ̀rọ̀ àfa kó o sì tún dá àmọ́ níwọ̀n ní mọ́sáàsì láti bí yàrá méjì yàrá kan ni wọ́n bu rẹ́rẹ́rẹ́rẹ́ yìí. wọ́n dá mi ẹ̀ lé náà gbáà ni. ni wọ́n wá bá a dé bí wọ́n bá a dé yìí kágbé à ń pè lọ sí wọ́n kàn fà wá sí nìyí pé ẹ̀kú nígbà tèmi. bàbá wa sa ekoto bàbá wa sèé Gasali ọlọ́musa yà fi bàbá náà. ọdún tá a láti lọ sin Darulum ibi tá a wà lónìí Darul Sáré Koto. bàbá ni bàbá mi ò gba bára rí bàbá Mutaru ò gba bára rí. ẹja ṣe lọ́sìn ẹ̀yà sọ àkóso àfààní ẹ̀yà ṣe lọ́sìn wọ́n wá pawó nígbà pawó àfọ̀fọ̀ kan àkóso àwọn kọ́mítì ńgbà wọn náwó DPC lówó títán orí foundation gbà tó wá tààtọ̀ àfa wa pè wọ́n ọwọ́ pè mí títọ̀ èló lówó tẹ́ gbà ní ẹ báyìí èló lọ́ọ́ tí wọ́n á ná bẹ̀ wọ́n láti ná tán ọ̀dà yìí lójú
tẹ pé sí àmọ̀nù yín wá owó yín kọ́ wọn láti ná gbèsè ló wá jẹ iye báyìí tó àfáàní ẹ̀sùn ẹ̀yìn mọ̀ fẹ́ kọ́ mọ́sálásí. ẹ̀sùn ẹ̀yìn mọ̀ fẹ́ kọ́ mọ́sálásí ní mọ́sálásí bá nà ró báwọn ẹni ọlọ́run ṣe rí nù bí bàbá bá fàyè lẹ̀ fún wa bíi tí bàbá wa àbàtà sọ wákàtí àsoríire ni. wọ́n fẹ́ ká gbalada ń bẹ̀ káwáì báńdì náà ẹni ọlọ́run ọ̀madé òun pẹ̀lú ọlọ́run jọ dì í sí wọ́n mọ bí wọ́n rí ọ yìí sí bí n tiẹ̀ ní bàbá pípọ̀ mọ́ orí wa kíkíní nítorí bọ́bá fẹ́ lóògùn wọ́n ní tó ṣe ọ rí ẹni rọ ọmọ tó bí tó fi rí báyìí ẹ mọ ibà bá tó yẹ kó fa dóṣogbo bàbá ti dóṣogbo àwọn bí bàbá jọ́dá àgbàgbà àwọn tó bí òun náà àpapọ̀ àmọ́ àbí ìgbà tí ọjọ́ nǹkan kan ní à àwọn tánà lọ́wọ́ àjò kó báyìí ọmọ ṣe o àwọn bá dóṣogbo ọmọ yìí pé kútù bí Òṣogbo nu àti gbogbo kàràkàrà Òṣogbo ẹ̀ka fúnra ní kíní kan kò wọ́n máa tẹ̀ ní. ṣé bá ẹrẹ náà rẹ nìkan wá ti jáde bàbá tó ṣiṣẹ́ òun náà lọ́wọ́ àjò kò yìí. àmọ́ tí bàbá yìí dúpẹ́ fún tí fìràǹdọ̀ pọ̀rọ̀ nu. ní tí bàbá àbàtà sọ lẹ́ẹ̀kan iṣẹ́ tá a fa gbàṣẹ náà bàbá yìí ń ṣe. iná lọ̀rọ̀ yìí fi rí báyìí bámi lọ sí Suratul Al-Imran ó ní laysu sawa'un. laysu sawa'un min ahlil kitabi ummatun qa'imatun lillahi hanifa. laysu sawa'un min ahlil kitabi ummatun qa'imatun yatluna ayatillahi ana al-layli wa hum yasjudun. ọ̀nà ní gbogbo àwọn tá a pè lórí tíra àfa náà láàmú àpè gbogbo wọn àfa pọ̀. laysu sawa'un. àwọn akọ́ máa ń kéwú pọ̀ bá a ṣe nílọrin kún gẹ́gẹ́ àmọ́ laysu sawa'un ọlọ́ni wọn ò dọ́gba wọn ò ní jẹ́ kan náà láyé. min ahlil kitabi ummatun qa'imatun. ummatun qa'imatun àwọn àjọ kátó pé kí ni ummatun qa'imatun. àwọn àjọ tí wọ́n máa sòdodo tí wọ́n máa ṣe dáadáa bá bàbá yìí ṣe ṣeré tí wọ́n sòótọ́ tí wọ́n gbòótọ́ tí wọ́n dò tí òótọ́ tí wọ́n máa lo òótọ́. ummatun qa'imatun yatluna ayatillahi ana al-layli wa hum yasjudun. láàbọ̀ dájú pé wọ́n máa ti ọkọ̀ ọlọ́run ọba wọ́n máa kọ́ àwọn ènìyàn ń kéwú bàbá ṣe ń kọ́ máa ń kéwú lọ́sàn-án tọ́ba tún wá di lóru wọ́n tún máa wá fi ń tọ́lọ̀ fi hàn wọ́n á tún tẹ̀ kọ̀kọ̀ wọ́n á tún máa pè wọ́n tún máa pè nígbà tí gbogbo èèyàn bá ti sùn àfọ́jọ́gbọ́n kan ó ní kí ni mímọ́ àlámú nínú. ìsáná màgírò fídùn jalè lè bá a sáré. mo bá lọ bẹ̀ wọ́n náà dá àmọ́ bí mo fẹ́ lọ ni pé àlélùdájì. wálé òsọ́tò níyàmọ́ wálé àrífò náà ládàlí jẹ́lẹ̀ kíyàmọ́ wálé àrífò náà ládàlí jẹ́lẹ̀ kíyàmọ́. wọ́n ní àlélùdájì òróòrù. wálé òsọ́tò níyàmọ́. ẹlẹ́dẹ̀ ti sùn tí ń rún. bọ́ wálé àrífò náà ládàlí jẹ́lẹ̀ kíyàmọ́. kìyàmù ládàlí jẹ́lẹ̀ òru làwọn ń nàró wọ́n máa wá pe ọlọ́run wọ́n máa wá bẹ̀ ẹ́ kí ni wọ́n máa wá ṣe lóru ni pé. tìlúnà ayatul huda wàdùnmọ́. yatluna ayatul huda wọ́n máa wá ka alukur'ani wàdùnmọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì máa dàmí lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. tẹ̀jìlì ọ̀kọ́rì tẹ̀fí dùsíjà mọ́. ọlọ́ àlè tí wọ́n ṣe déédéé kó pàfà ni ọ ọbẹ̀ kó níbi táwọn bàbá yìí ṣe rí àmọ́ tó yẹ pé wọ́n dúró tòótọ́ wọ́n ti sí òótọ́. màtúngbà yìí màtún yá ti lónà ayatillahi àná al-layli wa hum yasjuduna. yu'minuna billahi. bẹ́ẹ̀ ni wọ́n ń forí kalẹ̀ fọ́nà àwọn òṣèré ńgbà kan kí ni wọ́n wá ń ṣe níṣẹ́. yu'minuna billahi wal yawmil akhir.
náà gbàgbọ́ wálé ọmọlẹ̀ àhírí wọ́n gbọ́jọ́ ọkàn ìgbọ́ o. ويأمرون بالمعروف ya'muruna bil ma'rufi bẹ́ẹ̀ náà ni wọ́n ń pa àwọn èèyàn láti pé ẹ ṣeré. وينهون عن bẹ́ẹ̀ ni wọ́n ń المنكر pọ̀ fún àwọn èèyàn pé ẹ má ṣàìdá. ويسارعون في الخيرات bẹ́ẹ̀ ni wọ́n sáré pàǹtẹ̀tẹ̀ lọ bí ibi eríire wọ́n sáré lọ síbi iṣẹ́ dáadáa. وأولئك من الصالحين. aláàjì tó bá bàbá yìí kó dání nì iṣẹ́ torí iṣẹ́ tí wọ́n ń ṣe ulaika mina من sọ̀rọ̀ الصالحين. ọlọ́run àbá torí ẹ abájẹ́ àwọn ní stampu ẹni rẹ ẹ̀yin kú àtibọ̀tán rẹ o kọ́lọ́ má ba dáadáa yìí jẹ́ ọlọ́run má bà dáadáa yìí jẹ́ ọlọ́run má ba jẹ́ ọlọ́run má bà jẹ́ àlùmọ́njìrì làáfà alimangiri làbá kò sí kò sí ní wọ́n gbà wá náà ni. wọ́n gbà á náà ní àmọ́ ẹ̀yọ̀ sáà ni òǹkà bàbá rẹ̀ ràn èèyàn ní wọ́n kan bá rẹ̀ rẹ̀ bọ́ọ̀ lè ṣe kankan bàbá rẹ̀ bá ṣe kankan kọ́dà bọ́ bá máa bá gbé símẹ́ǹtì rẹ̀ bá dùn. bọ́ọ̀lù máa bá gbé búlọ́ọ̀kù àbí símẹ́ǹtì náà máa wò pé ọmọ yìí fẹ́ yọmọ dáadáa yóò máa wá wò pé ọmọ ìfẹ́ yẹn mú dáadáa ọ̀dà mi dáa kọjá mi dáa ètè pàgbára rẹ̀ lè ṣe ti bàbá rẹ̀ ń ṣe. kéde pé agbára rẹ̀ lè sọ oúnjẹ bá rẹ̀ sè wọ́n náà máa rí pé àdá wọn dáa wọ́n fẹ́ máa nípa àdáhùn dáa ẹ̀yin náà fẹ́ yọmọ dáadáa ẹ̀yin ọmọ iná ẹ̀fẹ́ yẹn mú dáadáa owó símẹ́ǹtì owó símẹ́ǹtì 250 250 ọlọ́wọ́lá àwọn àfa ọlọ́run àbá ọlọ́jẹ́ kẹ́mi bàbá ogun bóyá kí ẹ̀mí àbágùn ọlọ́jẹ́ mi bàbá ogun ọlọ́run jẹ́ kí ẹ̀mí àbágùn ọlọ́jẹ́ kẹ́mi bàbá ogun ọlọ́run jẹ́ ẹ̀mí àbágùn 250,000 ọlọ́jẹ́ kẹ́mi bàbá ogun láti ọ̀dọ̀ àbáwá ọlọ́run jẹ́ ẹ̀mí àbágùn ọlọ́jẹ́ mi bàbá ogun ọlọ́run jẹ́ ẹ̀mí àbágùn ọlọ́jẹ́ mi bàbá ogun ọlọ́run jẹ́ ẹ̀mí àbágùn ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run àfa. ọlọ́run àbá Rọ́dí Allahu ta'ala anihuma wájẹ̀dá ọ̀rẹ́ ọ̀nà àzànà. ثم بابا لوكي جادنا ثم بابا لوكي